Mo kí gbogbo ọmọ odù tó dá ìwà pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo ẹ̀yin olólùfẹ́ Tọ́lá Ọ̀jẹ̀, a máa kú ọjọ́ méjì jọ́ mẹ́ta, kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ. Ẹ rí i, láì ní fi àkókò ṣòfò, ọ̀rọ̀ kan ni mo gbọ́ tí mo dẹ̀ rí tí mo ní pé kí n wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà níwọ̀nba ìmọ̀ àti òye mi. Nípa ọ̀rọ̀ tí bàbá wa olóyè Lájí Abbas Ààrẹ-Òpìtàn ilẹ̀ Ìbàdàn, oníbodè gbogbo ilẹ̀ Yorùbá, kẹ́mi bàbá gùn, tí bàbá ń sọ nípasẹ̀ ọ̀rọ̀ tó wáyé láàrin ẹni tí bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ gbé wá sórí rédíò wípé àwọn fi ènìyàn 78 or so, àwọn fi ń bọ òrìṣà bí nǹkan kan. Mo rí i pé ọ̀rọ̀ yìí dá yánpọnyánrin lẹ̀ láàrin àwọn ọmọ odù tó dá ìwà tó jẹ́ pé ó dẹ̀ mú kí ọ̀pọ̀lọpọ̀ wa kó máa kọlura wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a gbé ìkànnì yìí kalẹ̀ fún, tí mo ṣàlàyé fún yín pé ìkànnì yìí wà fún àti máa tan ìmọ́lẹ̀ sí àwọn òkùnkùn tí ó wà láàrin ọmọ odù tó wà láàrin àṣà, ẹ̀sìn àti ìṣe Yorùbá, léyìí tó mú kí ọmọ Yorùbá, ọmọ odù tó dá ìwà kankan náà kó máa tako sí ààlà ara wọn láti máa bára wọn jà. So ọ̀rọ̀ yìí ni mo gbọ́, mo ní pé kí mi náà ṣe àlàyé níwọ̀nba lé lórí. Now, ìjẹ́ àwọn tí wọ́n ń sọ pé wọ́n ń fi ènìyàn ṣe ètùtù, wọ́n ń fi ènìyàn rúbọ fún òòṣà nílẹ̀ Yorùbá, àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn, ó ní ohun tí wọ́n rí kan tó sọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń sọ pé rárá o, kò rí bẹ́ẹ̀, kò sí òrìṣà kan tí à ń fi ènìyàn bọ nílẹ̀ Yorùbá, àwọn náà mọ nǹkan tó ń sọ, òdodo ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n ṣá, àti àwa tí a gbàgbọ́ pé kò sí òrìṣà kankan tó ń gba ènìyàn nílẹ̀ Yorùbá, tó ń fi ènìyàn bọ nílẹ̀ Yorùbá, àti àwọn tó ń sọ yìí pé wọ́n ń fi ènìyàn rúbọ nílẹ̀ Yorùbá, ìjẹ́ àti ẹ̀ béèrè pé àwọn tó ń sọ pé bóyá wọ́n ń fi ènìyàn rúbọ nílẹ̀ Yorùbá, báwo ló ṣe ṣẹlẹ̀? Irú òrìṣà wo ni wọ́n ń fi ènìyàn bọ nílẹ̀ Yorùbá? Irú òrìṣà wo ni wọn ò fi ènìyàn bọ nílẹ̀ Yorùbá? Ǹjẹ́ a ṣèwádìí? A ò ṣèwádìí. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí fàyọ ńbẹ̀ ni pé oníkálùkù ń gbìyànjú láti sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀nà àtijẹ àti mu ẹ̀ ò ní dí. Ọ̀pọ̀lọpọ̀ wo ò rántí ọjọ́ ọ̀la mọ́. A ò rántí nǹkan tí a máa fi sílẹ̀ fún àwa tí à ń bọ̀ lẹ́yìn. Eléyìí ni mo rí, tí mo ní kí n ṣe ìtànmọ́lẹ̀ lórí ẹ̀. Now, nílẹ̀ Yorùbá ní tòótọ́, tí wọ́n bá sọ pé wọ́n ń fi ènìyàn rúbọ nílẹ̀ Yorùbá, tó bá ní wọ́n ń fi ènìyàn ṣe ètùtù nílẹ̀ Yorùbá, tó bá ní wọ́n ń fi ènìyàn fún àwọn òrìṣà kan nílẹ̀ Yorùbá, ìbéèrè tó yẹ kémi gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tó yẹ kí n béèrè, tàbí ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin bàbá mi, nínú oníṣẹ̀ṣe tẹ́ jẹ́ aṣíwájú wa, tó yẹ kẹ́ ẹ béèrè ni pé irú òrìṣà wo ni? Ìgbà tí ẹ bá wá mọ irú òrìṣà tó ń jẹ́ náà lẹ́wàá mọ̀ pé ṣé irúnmọlẹ̀ òrìṣà ni àbí ènìyàn dòrìṣà. Bóyá ni ọ̀pọ̀lọpọ̀ wa gan tiẹ̀ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin irúnmọlẹ̀ àti òrìṣà. Àwọn tí à ń pè ní irúnmọlẹ̀, àwọn ni ẹ̀dá tó jẹ́ wípé Olódùmarè ọba nìkan ló ṣẹ̀dá wọn, tó jẹ́ pé kì í ṣe pé bóyá wọ́n jẹ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi àti ìwọ. Kì í ṣe pé a bí wọn gẹ́gẹ́ bí a ti ṣe bí èmi àti ẹ. Àwọn tí à ń pè ní irúnmọlẹ̀ nìyẹn. 16 wá wà nínú wọn tí a tún lè pè ní òrìṣà, nítorí pé kí ni? Wọ́n bá àwọn ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi àti tìẹ, wọ́n bá wọn lògbésí ayé, wọ́n bá wọn ṣe ìṣẹ̀mí. Lára wọn ni Ọ̀rúnmìlà, Ògún, Ọbàtálá, Ọ̀ṣun, Egúngún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ṣàngó, Ayíbílẹ́gbẹ̀ẹ́ ọ̀run. Ṣùgbọ́n nípa pé bí a ti ṣe mọ̀ wípé
tí a bá bímọ nílẹ̀ Yorùbá, tí ọmọ náà bá fi ìwà tàbí ojú àbí ìrìn ẹsẹ̀ àbí ìsọ̀rọ̀ sí ẹ̀ ó bá fi jọ bàbá wa kan tó ṣípò padà lánàá, Yorùbá ó fún ọmọ náà ní, tó bá yẹ pé ọmọ ọkùnrin bá ní, Yorùbá ó fún ọmọ náà ní Babátúndé. Tó bá jẹ́ pé obìnrin bá ní, obìnrin náà, ọmọ náà á máa jẹ́ Ìyábọ̀dé tàbí Yéwándé tàbí Yétúndé. Èyí ló bí Ṣàngó tó jẹ Aláàfin Ọ̀yọ́. Ṣàngó tó jẹ Aláàfin Ọ̀yọ́ kọ́ loníṣẹ̀ṣe gbàgbọ́ gẹ́gẹ́ bí alágbàwí wọn níwájú Olódùmarè. Òun kọ́ ni irúnmọlẹ̀ òrìṣà, kì í ṣe irúnmọlẹ̀ Ṣàngó kọ́ là ń sọ, òun kọ́ nìyẹn o. Ṣàngó tó jẹ Aláàfin Ọ̀yọ́ á bí gẹ́gẹ́ bí a ti ṣe bí èmi àti rẹ ni, ṣùgbọ́n Olódùmarè ṣàádá nípasẹ̀ agbára tí Olódùmarè fún tí ò fún èmi àtiwọ. Mo lérò pé ó ń yé wa. Lísàbí-Agbòǹgbò Àkàlà lóde Ẹ̀gbá, òrìṣà ni kì í ṣe irúnmọlẹ̀. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa pé kí ni nǹkan tó fà á tí àwọn òrìṣà tó wọ́n ń fi ènìyàn bọ nílẹ̀ Yorùbá, bó ti jẹ́ pé mi ò rí, ṣùgbọ́n wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Irú àwọn òrìṣà wo wá ni? Ibi tá à ń lọ gangan rèé. Nílẹ̀ Yorùbá, mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà pé kò sí òrìṣà kan, kò sí irúnmọlẹ̀ òrìṣà kankan, bóyá ó jẹ́ Ògún, Ṣàngó, Ọ̀rúnmìlà, Ọbàtálá, Ọ̀ṣun, Yemọja, Egúngún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí 16 tí wọ́n ń fi ènìyàn bọ, kò sí. Ṣùgbọ́n nínú ìgbìyànjú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, níbi kí èèyàn máa fi gbìyànjú láti máa fi èrú gba ìbùkún, láti máa wò ó pé ohun ọwọ́ mi ò tó, màá fi gọ̀gọ̀ fà á. Wọ́n lè lọ sílùú Tápà, wọ́n lè lọ sílẹ̀ Haúsá, wọ́n lè lọ sí ìran míì, wọ́n lè lọ bá àwọn ẹbọra míì nínú igbó. Pàápàá jùlọ, ẹ jẹ́ kí n mú láti ibi báyìí. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn tí wọ́n máa ń tẹ ìlú dó nígbà ìwáṣẹ̀, àwọn ò kí ń ju bíi jagunjagun ọdẹ náà lọ. Àwọn jagunjagun tàbí ọdẹ ló sábà máa ń tẹ ìlú dúró nílẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé pé àwọn ẹ̀dá kan tí wọn ò kí ń ṣe ènìyàn bí ẹlẹ́ran ara bíi tèmi àti tiyín ni àwọn bàbá yìí bá pàdé nínú igbó tí wọ́n jẹ́ bí ẹbọra àbí àlùjọ̀nnú kan tí wọ́n fẹ́ gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn o. Àwọn ẹ̀dá yìí kẹ̀dẹ̀ rèé, wọn ò kí ń jẹ ẹ̀bà, wọn ò kí ń jẹ àmàlà, wọn ò kí ń jẹ iyán, wọn ò kí ń jẹ ẹ̀bà, wọn ò kí ń jẹ ìrẹsì tèmi àti ń jẹ. Bí àwọn ènìyàn ti ṣe nífẹ̀ẹ́ láti máa jẹ ewúrẹ́, láti máa jẹ àgùntàn, máa jẹ màálù, jẹ àgbò, jẹ ejò, jẹ ẹranko lóríṣiríṣi, bẹ́ẹ̀ làwọn ẹ̀dá yìí náà nífẹ̀ẹ́ láti máa fi ẹran èèyàn ṣe ẹran jíjẹ, máa mu ẹ̀jẹ̀ ènìyàn gẹ́gẹ́ bí omi. Tó dẹ̀ jẹ́ pé Olódùmarè náà ló dá wọn pẹ̀lú agbára titi wọn náà. Irúfẹ́ àwọn ẹni yìí ni àwọn tó ń lọ tẹ̀lúdó nígbà yẹn lọ́hùn-ún, wọ́n á lọ bèrè agbára lọ́wọ́ wọn nígbà tó jẹ́ pé wọn ò ṣetán láti tẹ̀lé ìlànà tí Ifá là sílẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ẹni tó bá máa tẹ̀lé Ifá, ó máa lè tẹ̀lé èèrà. Tí èèrà bá sì fẹ́ lọ sí ibì kan léléyìí, á yà sọ́tùn, á yà sósì. Gbogbo wa la mọ̀ pé ìrìn àjò èèrà láti lọ síbi tó ń lọ kò kì í yá. Wọ́n á lọ gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ tó yẹ pé nǹkan tí wọ́n fẹ́ kí wọ́n tètè ṣe nínú ìgbésí ayé wọn, á lè tètè ṣe bí wọ́n ṣe fẹ́. Wọ́n á lọ gba agbára lọ́wọ́ àwọn ẹni yìí, àwọn àlùjọ̀nnú yìí, àwọn ẹbọra yìí. Ọ̀dọ̀ wọn ni wọ́n á ti gba agbára, tí wọ́n sì ní ẹ̀jẹ́ tí wọ́n máa ṣe fún wọn pé irú bí tí mo fẹ́, nǹkan tí mo fẹ́, tó bá lè fún mi láyè láti tẹ̀dó síbi tí mo fẹ́ tẹ̀dó sí yìí, ohun tó bá fẹ́ ni màá ṣe fún ẹ.
tó o bá ti fún mi ní oore ọ̀fẹ́ tí mo bá ti lè jagun yìí ní àjàyè, ohun tó o bá fẹ́ ni mo máa ṣe fún ẹ. Ẹ jẹ́ ká rántí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìtàn Mọ́remí Àjànsorò. A ó rí i pé Mọ́remí jẹ́jẹ́ ọmọ rẹ̀ fún odò. Nínú ìtàn yẹn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ bá àwọn bàbá wa tó ń tẹ ìlú dó nítorí èmi àti yín ká lè bá àgbègbè ayé ìrọ̀rùn tó ń tẹ̀lú dó fún èmi àti yín lọ́jọ́ tòní, bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe gbìyànjú nìyẹn. Wọ́n á lọ gbàgbára lọ́dọ̀ àwọn ẹ̀mí míì, àwọn ẹ̀dá míì tí Olódùmarè dá sí ààyè títí wọn. Fúnra lára wọn ni wọ́n lọ bá wọn, wọ́n béèrè agbára lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ ṣèrànlọ́wọ́ fún wọn tòótọ́. Àtìgbà náà làwọn bàbá wa ti bẹ̀rẹ̀ sí ní jẹ̀jẹ̀ láti máa sun ẹ̀jẹ́. Nígbà tó jẹ́ pé ènìyàn ẹlẹ́ran ara bíi tèmi àti ẹ náà àwọn náà sì nífẹ̀ẹ́ sí láti máa jẹ gẹ́gẹ́ bí ẹran. Wọ́n wàá máa béèrè fún ẹ̀jẹ̀ wọn. Ìgbà tó bá ti fẹ́ di wípé àwọn bàbá wa bá rò pé mi ò lè máa fi ọmọ mi sílẹ̀ fún ẹ láti máa jẹ, ìlú wa máa dàrú. Ibẹ̀ ni Ifá ó ti wọ̀ ọ́ pé tẹ́ bá fẹ́ kí ìlú ó tùbà, kí ìlú ó tùṣẹ, kéku máa ké bí eku, kẹ́yẹ máa ké bí ẹyẹ, àfi kí wọ́n fi ènìyàn rúbọ fún òrìṣà báyìí o. Ẹ má gbàgbé pé òrìṣà báyìí tí wọ́n ní kí wọ́n fi èèyàn rúbọ fún yẹn kì í ṣe irúnmọlẹ̀ òrìṣà, kì í ṣe òun làwọn oníṣẹ̀ṣe ń ké pè. Àlùjọ̀nú kan ni, ẹ̀dá míì tó yàtọ̀ sí àwọn irúnmọlẹ̀, tó yàtọ̀ sí àwọn òjíṣẹ́ tí Olódùmarè gbé dìde fún àwọn ọmọ káàárọ̀ oòjíire ni. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ẹni tó wá ṣonṣo ní òwúrí ṣonṣo, ẹ̀yin lẹ ò ṣetán láti tẹ̀lé ọ̀rọ̀ tí Ifá sọ. Tẹ̀ ń wá agbára lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa fún yín ní agbára kíákíá tí wọ́n sì gbẹ̀jẹ́ lórí ẹ̀. Ifá wa sọ fún wọn wípé ẹ máa fi ènìyàn báyìí rúbọ fún ẹni báyìí, fún òrìṣà báyìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé lọ́jọ́ tòní àtoníṣègùn àti àáfàá àti wòlíì tó ń ṣe àjò, tó ń ṣe òògùn lónìí, gbogbo wọn pátá lábẹ́ babaláwo pátápátá náà ni gbogbo wọn wà. Orúkọ tẹ́ máa pè gbogbo wọn náà ni babaláwo náà lẹ́ máa pè wọ́n. Babaláwo ẹ ò ní sọ pé àáfàá, ẹ ò ní sọ pé wòlíì, ẹ ò ní sọ pé pásítọ̀, kódà ẹ ní sọ pé oníṣègùn. Babaláwo náà lẹ́ ò máa pè wọ́n sí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí tó jẹ́ pé gbogbo àwọn ẹbọra ìyá àwọn àlùjọ̀nù yìí tí wọ́n ti lọ gba agbára lọ́wọ́ wọn, òrìṣà náà lẹ́ ò máa pè wọ́n. Ǹjẹ́ gbogbo ọmọdù tó dá ìwà ẹ jẹ́ ká jọ gbé sí làákàyè. Ǹjẹ́ láti ìgbà tí Lísàbí-Agbòǹgbàkàlà tó ti gba ìran Ẹ̀gbá sílẹ̀, ǹjẹ́ ìran Ẹ̀gbá fi odidi èèyàn bọ Lísàbí rí? Ǹjẹ́ wọ́n fi odidi ènìyàn bọ Lísàbí-Agbòǹgbàkàlà rí? Ẹ jẹ́ ká jọ gbé sí làákàyè. Ṣùgbọ́n nítorí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn à ń tapo sẹ́sìn ara ẹni nílẹ̀ Yorùbá ó ń ṣẹlẹ̀ ńsìn, ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé òrìṣà ni gbogbo nǹkan tí wọ́n ń bọ náà nìyẹn. Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ rárá. Mo bẹ̀ wá, gbogbo ọmọdù tó dá ìwà, èèyàn ò kì í dàgbà ju nǹkan téèyàn ò bá mọ̀ lọ. Nǹkan téèyàn bá fẹ́ mọ̀ nípa ẹ̀, ó dáa kéèyàn ṣe ìwádìí lórí ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, àwọn ẹ̀dá yìí, nígbà tí àwọn bàbá wa bá kọ̀ láti má ṣan ẹ̀jẹ̀ yìí mọ́, tá ò dẹ̀ fi Ifá béèrè mọ́, nígbà tí bàbá sọ pé àrẹ̀mọ ọba òun ni ó fi ṣètùtù fún òrìṣà báyìí o, kí ló tó tùbà. Kì í ṣe irúnmọlẹ̀ òrìṣà ló ń gba ènìyàn o. Àwọn àfọwọ́fà tí àwọn bàbá wa ti lọ ṣe nítorí agbára, nítorí àti jagun gba ilẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀, òun ló fà á. Àwọn ọmọ tí wọ́n dẹ̀ ṣe ìgbìyànjú yìí fún, àwọn náà là tún ń takò wọ́n lónìí yìí. Kò wá síbi tí àwọn àtọ̀, ẹ̀jẹ̀ àti ìrandíran ọmọ irúfẹ́ ọba bẹ́ẹ̀ bá wà, jagunjagun báyìí bá dé nínú ayé yìí, tí wọn ò ní pè wọ́n, tí àwọn ẹ̀dá yìí ò ní débẹ̀ nígbàgbà tí wọ́n bá kọ̀
láti fún wọn ní ẹ̀jẹ̀ wọn. Wọ́n ó débẹ̀, àwọn ẹ̀dá yẹn á débẹ̀ láti gba ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ wọn. Ṣé ẹ ti rí ibi tí ogun ti ń bọ̀? Ṣé ẹ ti rí ibi tí wàhálà ti ń bọ̀ nílẹ̀ Yorùbá? Ṣé ẹ ti rí ibi tí a ti ń gbà fi ogun jẹra wa? Ǹjẹ́ láàrin èmi àti ẹ lénìí, gẹ́gẹ́ bí ọmọ odù tó dá ìwà, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ènìyàn mélòó ló ń jọba lónìí? Ẹ jẹ́ ká wọnú agbo ẹ̀sìn lọ. Oníṣẹ̀ṣe mélòó lẹ fi ń jọba lónìí? Ṣebí Kìrìsìtẹ́nì, Mùsùlùmí náà ló ń dé orí àpèrè ọba. Àwọn nǹkan tí àwọn babaláyín ti jà, tí wọ́n ti lọ fa agbára wá, tí wọ́n ti lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀mí mi, àwọn ẹ̀dá mi, lónìí àwọn náà ni àwọn ẹ̀dá yẹn náà, nígbà táwọn babaláyín ti kọ̀ láti máa sun ẹ̀jẹ̀ fún wọn, tí wọ́n ti wò ó pé ọ̀làjú ti dé láti máa sun ẹ̀jẹ̀ fún wọn, náà ló ń fà á tí wọ́n fi ń wá tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí fi ń padà sórí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ wọn lónìí. Ẹ̀yin ọba aládé wa nílẹ̀ Yorùbá, ṣé ẹ ti rí ibi tí ọ̀rọ̀ ti ń súnbọ̀? Mo bẹ̀ wá, gbogbo ọmọ odù tó dá ìwà, ẹ má jẹ́ kí a fi ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ má jẹ́ ká fi da ìlú rú, nítorí pé tá bá fa gbùrù, gbùrù á fagbó. Mo bẹ̀ bàbá wa Alhaji Abbas, Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí onítàn, gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀. Bàbá, gbogbo nǹkan báyìí ló yẹ kí, gẹ́gẹ́ bí ìwòye tèmi, lèmi ń wò pé ó yẹ kí bàbá wa ti ṣe ìwádìí ṣáájú kí wọ́n tó sọ irú gbólóhùn bẹ́ẹ̀ jáde. Tàbí pé òkè, ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, tòótọ́ ni wọ́n fi àwọn ènìyàn rúbọ ṣètùtù nílẹ̀ Yorùbá, kí ló dẹ̀ fà á? Irú àwọn òrìṣà wo là á dẹ̀ ń fi ènìyàn ṣètùtù rẹ̀? Irú àwọn ẹ̀gbọ́n wa ta lọ́lọ́run, àwọn ènìyàn nínú ìṣẹ̀ṣe ò bá tí máa jáde fún bàbá. Àbí pé ẹni tí bàbá wa Ayéfẹ́lẹ́, Yínká Ayéfẹ́lẹ́ gbé wá sórí ètò, ó bá là á wípé òrìṣà báyìí báyìí làwọn ń fi ènìyàn bọ. Àwọn oníṣẹ̀ṣe á wá wò pé ǹjẹ́ nítòótọ́ ṣé òrìṣà ni àbí ẹbọra? Ọ̀rọ̀ yìí ò ní gùn tó báyìí. Mo bẹ̀ wá, á tù àbà fún gbogbo ọmọ odù tó dá ìwà. Gbogbo àwa tá a ní oore ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí, ẹ dákun bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó kárí. Gbogbo àwọn nǹkan tó ṣòkùnkùn láàrin àwọn ọmọ odù tó dá ìwà léléyìí, tí a fi ń wora wa gẹ́gẹ́ bí ọ̀tá sí ara wa. Kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ odù tó dá ìwà, ọmọ Yorùbá míì láàrin ara wọn, wọ́n ti ń gbìyànjú àti para wọn, wọ́n ti ń sáré ẹ̀mí ara wọn lórí ọ̀rọ̀ tó jẹ́ pé ó sápamọ́ síbì kan tí ò yé wọn, tá ò dẹ̀ ṣetán láti béèrè, tá ò dẹ̀ ṣetán láti ṣe ìwádìí ohun tó fà á. Ẹ wò, á tù àbà fún gbogbo wa. Ọ̀jẹ̀tọ́lá lèmi jẹ́, Ìgbòho mọ̀rẹ́ ni mí, ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́pẹ́ inú omi, ọmọ gègèlè lódò sàn yà. Ẹ wò, ẹ bá mi pín ètò yìí,